Yorùbá ẹ̀yin ọmọ yìí ijó wo lẹ̀yin èèyàn wa tó fẹ́ gbọ́n ijó wo lẹ̀ tó fẹ́ gbọ́n ẹ̀yin tí ẹ ń pè ní ọmọ ọ̀dọ́ Nàìjíríà ọ̀dọ́ ilẹ̀ Yorùbá especially ijó wo lẹ̀ tó fẹ́ gbọ́n ijó wo lẹ̀ tó fẹ́ bọ́ kúrò nínú oko ẹrú mo tún wá ń bẹ̀yìn ìyá náà sọ̀rọ̀ ijó wo lẹ̀yin tó ronú pé ó yẹ kẹ́ ẹ máa jẹun ọmọ láyé yín ṣé ẹ ti forí ara yín run mú pé ẹ lè ṣoríire láyé lẹ́yìn tó jẹ́ pé ṣe lèyàn ń pariwo fún ní gbogbo ìgbà ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lẹ̀ wọ́n lọ tò sínú òrùn fún Bọ́lá Ahmed Tinubu lẹ̀ ń tò sínú òrùn fún Ọ̀ṣínbàjò ẹ wo youth campaign tẹ̀sẹ̀ ń jọ wo youth rally tẹ̀sẹ̀ ló ní kan stadium lẹ́kọ̀ọ́ nítorí Bọ́lá Ahmed Tinubu ẹ wo bẹ́ẹ̀ ṣe pọ̀pọ̀ bànújẹ́ síbẹ̀ yẹn abẹ́ ti gbàgbé bẹ́ẹ̀ ṣe pọ̀ náà nínú EndSARS lélẹ̀ kó tó di pé wọ́n wá kóbọn lé yín lórí ní Lekki toll gate tí wọ́n pa yín dànù ẹ wá bèrè ìgbà tán fẹ́ ṣe reopen Lekki toll gate tá à ń sọ yìí ẹ wo bọ́n ṣe harass yín pẹ̀lú ọlọ́pàá wọ́n arrest ọ̀pọ̀lọpọ̀ nínú yóò níye tẹ́lómi yìí tó fi gbára yín sílẹ̀ ìgbà tẹ́ ẹ fẹ́ ṣe protest any protest tẹ́ ẹ fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn ẹ wo bí wọ́n ṣe ń harass yín tí wọ́n arrest yín even bá mi ṣe tí wọ́n pa sínú BRT tí àwọn fámìlì rẹ̀ tí wọ́n náà ṣe protest fún àtàwọn ẹgbẹ́ wọ́n harass wọn ni wọ́n yẹ̀yẹ́ wọn wọ́n tún lé wọn dànù ṣùgbọ́n Bọ́lá Ahmed Tinubu ló ní Èkó kò fẹ́ kẹ́nìtìn kó tamper pẹ̀lú òun àti Sanwó-Olú ẹ̀yin ìkan iná ni wọ́n ń wólé àwọn òbí yín gbogbo ilé yín ni wọ́n ti wó tán gbogbo ọjà tẹ́ ẹ ti mú ọjà wálé náà ti tà náà ti gbọ́jà ọmọ Tinubu yìí onífọlásadé òun ló ń gbowó lórí ọlọ́jà òun ló fi tọ́ọ̀gì sí ìgboro yẹn MC Olúọmọ ló ń gbowó lórí gbogbo ẹ̀yin àgbèrò ó ń gbowó lórí gbogbo ẹ̀yin ọlọ́jà ìyẹn àgbèrò ni mò ń sọ yẹn ó ń gbowó lórí gbogbo ẹ̀yin ọlọ́jà èrè tó yẹ kí bàbá àtìyá yín mú wálé àwọn ni wọ́n ń gbà ìdílé Tinubu ìkan náà àtàwọn ọmọ tó kó sọ̀dí wọ́n tún wá initiate àwọn ọmọ yín sínú ẹgbẹ́kẹ́gbẹ́ gbókùnkùn àwọn ọmọ tó wà ní nursery school wọ́n sọra wọn di lesbian gay wọ́n bà yí àwọn ọmọ yín jẹ́ ẹ̀tọ́ ṣé béèyàn máa ń sọ wípé téèyàn bá wọ́n ní kéèyàn má bàa jìyà lèèyàn ṣe máa ń yá má jìyà lọ́fà àwọn òbí yín jìyà lórí yín ẹ̀yin náà jìyà lórí ọmọ wa tásìkò àti kéré ronú wọn wá mobilize yín fún youth rally fún Tinubu ẹ wá ń tòtò bànújẹ́ sínú òrùn ẹ ń tòtò òfò sínú òrùn ronú ọjọ́ iwájú yín ẹ wá ń tọjọ́ ọ̀la yín nítorí 5,000 naira ẹ ń tọjọ́ iwájú yín ẹ ń ta future yín because of money ṣé lẹ́yìn 4 years tí Tinubu bá lò tí Ọ̀ṣínbàjò náà bá lò só ti ràgbá yín padà ṣùgbọ́n ẹ ń tògo yín ẹ ronú sí o ẹ ronú sí nǹkan tẹ́ ń ṣe ó yẹ kí n ti sọ̀rọ̀ ẹ ronú sí ẹ gbọ́n ẹjọ́ ọmọ tó ń gbọ́n ẹ fẹnu yín kọ méèlì.